Ile-Ẹjọ tó ga jùlọ nílẹ̀ wa gbiná l'Abuja. Ṣe lọ̀rọ̀ ọ̀hún di bóòlọ yàgò fún mi láàárọ̀ kùtùkùtù ọjọ́ ajé Monday ọjọ́ 25 oṣù kẹsàn-án ọdún yìí lákòókò tí iná ńlá kan ṣàdédé ṣẹ́yọ lójijì nínú ọ̀kan lára àwọn ọ́fíìsì àwọn adájọ́ àgbà ilẹ̀ wa ìyẹn Supreme Court tó wà nílùú Abuja. Aláròyé gbọ́ pé àwọn òṣìṣẹ́ kọ̀ọ̀kan ni wọ́n kọ́kọ́ dé sẹ́nu iṣẹ́ láàárọ̀ ọjọ́ náà tí wọ́n sì ṣàkíyèsí pé èéfín iná ń rú jáde lára ọ̀kan lára àwọn ọ́fíìsì tó wà níbẹ̀. Kí wọ́n sì tó mọ ohun tó ń ṣẹlẹ̀, iná ọ̀hún ti bú gbàmù lójijì. Bí iná ọ̀hún ṣe ń ràn, bẹ́ẹ̀ làwọn èèyàn ń sá àsálà fẹ́mi wọn títí tó fi ran àwọn ọ́fíìsì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gidi, tí iye àwọn ọ́fíìsì tó jóná báyìí ti lé ní 3 dáadáa. Ṣá o, àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ panápaná kan tó wà lágbègbè náà tí wọ́n pè lórí fóònù ló sáré wá ràn wọ́n lọ́wọ́ láti bomi paná ọ̀hún kó má bàa nǹkan jẹ́ kọjá àfẹnusọ. Ohun tó jẹ́ kọ́rọ̀ iná ọ̀hún máa ya àwọn èèyàn lẹ́nu gidi ni pé kò sẹ́ni tó wà lẹ́nu iṣẹ́ lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 24 oṣù yìí débi pé wọn yóò gbàgbé láti pa àwọn ohun èlò tó lè gbaná lójijì. Bákan náà ni kò sí ẹ̀rí gidi kan pé àwọn ọ́fíìsì tó gbaná ọ̀hún jẹ́ tàwọn adájọ́ tó ṣeé ṣe kí wọ́n wà nínú àwọn tí yóò gbọ́ ẹjọ́ tí àwọn alátakò ààrẹ Tinubu pè sílé ẹjọ́ gíga jùlọ ọ̀hún. Alámòjútó ètò ìròyìn fún ilé ẹjọ́ tó ga jùlọ dókítà Festus Akande ti fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ọkùnrin náà sọ fún àjọ akóròyìnjọ ilẹ̀ wa lọ́jọ́ Monday ọ̀hún pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ iná náà wáyé tó sì jó àwọn ọ́fíìsì àti dúkìá kan kí wọ́n tó kápá rẹ̀. Ó láwọn òṣìṣẹ́ iléeṣẹ́ panápaná ti pa iná ọ̀hún pátápátá àti pé kò sí ẹnikẹ́ni tó ṣèṣe, bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó kú sínú ìjàmbá yìí gẹ́gẹ́ bó ṣe wí. Ó lóhun gbogbo ti ń lọ bó ṣe yẹ, àwọn adájọ́ sì ti dé sáwọn ọ́fíìsì wọn gbogbo láti bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ wọn yàtọ̀ sáwọn ààyè tó jóná tí wọ́n ti pa. Ó ní ìwádìí yóò bẹ̀rẹ̀ láìpẹ́ yìí láti mọ pàtó ohun tó ṣokùnfà iná òjijì yìí. Adéwálé Adéoyè àti Faith Adébọ́lá ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.